tó ti sọ pé òun wá ìṣọ́ lọ́dọ̀ àwọn tó ń sà sí èèyàn so kíní yẹn àṣàsí tó fún 11 ni so gbogbo bí sọ àwọn nǹkan tí Jubril ní kó máa sọ yẹn bó ṣe ń sọ ni àwọn àṣàsí yẹn kù lára ẹ̀. Ibo làṣàsí yẹn ti wá ń kúrò ó yẹ ká rí ẹ mọ̀ pé nǹkan tó kà yìí nsìn ó kà á nǹkan táwa dẹ́ rí ń bẹ̀ yẹn gbogbo nǹkan tó sọ pé ẹni tó bá sàṣì o àṣàsí yẹn ò ní ìran o á dẹ̀ ká pé ó ṣe gángan ó ní àrùn ọpọlọ nínú nǹkan tá a kà á rí pé májèlé náà májèlé ló pa so gbogbo nǹkan tẹ́ sọ yìí ó yẹ ká rí ibi tó ti ní ó wá ka kínní àṣàsí yẹn wá lọ ìyẹn àkọ́kọ́ májèlé yẹn náà wà pa nǹkan táwa fẹ́ mú jáde nìyẹn so. ẹnìkan ti ní you go explain tire no evidence. ẹ fi comment nílẹ̀ ẹ bá wọ comment ẹ máa rí savage comment so ẹ máa. lákọ̀ọ́kọ́ hello olówó èkó hello olówó èkó hello ẹ kálẹ́ yà ṣe rí. ẹ jẹ́ kọ́ wọ́n ṣe tán náà ẹ jẹ́ ẹ má bẹ̀rẹ̀. mo fẹ́ pẹ̀lú nǹkan tá a fà yẹn sọ. ẹ jẹ́ kọ́ ṣe tán náà tó bá ti ṣe tán. èmi fẹ́ rí fàáfàá tí wọ́n bá fẹ́ tẹ bá fẹ́ explanation lórí yẹn. That's a date. So I can't find Mr. Adedeji, ẹni sùúrù. Mr. Afa, ṣé wọ́n lè gba máìkì báyìí sìn? Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kọ́ tó. Ok, Mr. Adedeji, ẹ tó gba máìkì nígbà ìbá ṣe máa ń kíra wa ní àbọ̀rúbọ̀ yìí. Èmi ò bá ti kí wa. Ó yẹ kẹ́ sọ tí. Sọ nǹkan láàrí wọn mọ́ kàbá. Kíkí máa ń kíra wa ń bíbá yìí nìyẹn. Ẹ máa gbọ́ ó yẹ kẹ́ lè sọ ìtumọ̀ àbọ̀rúbọ̀ yìí fèmí. So ẹ jẹ́ kí béèrè lọ́wọ́ yín ṣé Yorùbá ni yín àbí ẹ̀kan ló ń jẹ́ orúkọ Yorùbá. Yorùbá ni èmi. Kí ni àrídájú tó sọ pé Yorùbá ni yín? Ọ̀yọ́ Aláàfin lèmi tẹ̀ ti wá. So ṣe lè kí oríkì ìdílé yín ká fi mọ̀ pé Yorùbá ni yín torí a rí. Yes of course èmi ọmọ Oníkòyí. ẹni sùúrù a ní àpẹẹrẹ àwọn tí wọn kì í ṣe Yorùbá tó jẹ́ ọmọ àlè bí ìyá wọn gbóyún wọn láti Fúlàní bíi Yusuf Adépọ̀jù Akadip bíi Olúwo Rashidi ọmọ àlè Ọ̀fìwò bíi ọ̀bọ̀bọ̀ wèrè tó jẹ́ ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ so ẹ lè gbóhùn sókè báyìí ẹ jẹ́ ká mọ̀ bí ayé bá. èmi ni ọmọ Oníkòyí àdìkákà kílẹ̀ kíkó tó dé tó ti yẹ yín bẹ́yẹn. ẹ̀kan lẹ́yìn ọmọ Oníkòyí àdìkákà tó dé. yà èmi ìtàn ẹ̀kan sọ one line. Kúlódò ń gborí. ẹjí kan tán bẹ̀rẹ̀. ọmọ ẹ̀ṣọ́ kò yí. kíkì wọn yìí fẹ́ dàbí kíkì Ògbómọ̀ṣọ́ o. I'm not from Ògbómọ̀ṣọ́. ó yẹ kiri ayé. my origin is from Òwu Ìranró ará Òwu Ìranró. Mr. Adedeji ẹ wo bí wàá ṣe mọ̀ pé ẹni sùúrù gẹ́gẹ́ bí orúkọ yín ó ṣòpè ọmọ ọba àbí ìdílé ọba lẹ́tí. bẹ́ẹ̀ni. ẹni sùúrù àmọ́ nípa Yorùbá ń sìn ẹ lè kíra yín bọ́ àti tí mo bí tẹ́ẹ̀ lọ sí pé ẹ fẹ́ ka kéwú tó jẹ́ tó wá láti ilẹ̀ oní ẹni sùúrù ẹ má bínú ẹni sùúrù náà èmi ò tí mọ̀ mọ́ kàn mo fẹ́ gẹ̀ẹ́sì ẹ fẹ́ dìbẹ́ǹdì bàbá oníbàbá tó wá láti Àràbù bọ̀ báyìí sìn kẹ́ kí oríkì ìdílé yín ẹ̀ tí kọ̀ǹbìtì wá fún Yorùbá ní. bẹ́ẹ̀ni ṣe mọ̀ yìí pé ó bọ́ sí mi lójijì dẹ́ẹ̀ mọ́ ṣe máa ń kì mí ni pé Oníkòyí àdìkákà kílẹ̀ kí kó tó dé ogun lọ wájú ogun lọ lẹ́yìn Ìṣọ́kòyí Kúlódò ń gborí. mo kí ẹjí kan ka fatia ẹ ka fatia. no ẹni sùúrù ẹ má wọrí ẹ má ta ẹ má. olówó Èkó tẹ́mi bá bọ́ sí program fún yín tí mo bá bọ́ sí program fún yín ó máa yà yín lẹ́nu. àwọn náà lè wá sí program yìí Mr. Adedeji ẹ má bí ṣé Mùsùlùmí ni ẹni sùn ṣé Mùsùlùmí. Mùsùlùmí ni mí. Èmi lọmọ orò tí ń dún yínmúyínmú ọmọ orò tí ń dín mú yínmúyínmú. Mr. ọmọọba ni ẹ má wọrí mọ́ ẹ má wọrí mọ́ so nǹkan lábẹ́ ṣe ń sìn pé àwọn kan máa ń wá wọn ṣe Muslim wọ́n máa ṣe bí Muslim so kábílì mọ̀ pé Muslim ni ẹ máa ka Alifatia alidomoru bàbí ibu ẹ tí mo yẹn ẹ kà yẹn fún wa bá Fatia bá kẹsàn-án bá domo bí bàbí ibu so ẹ kà ká kọ Muslim ni. ok ẹ yé n ké Fatia fún yín. Fatia kọ Alifatia no kò ń ṣe yẹn alikẹsọ yìí alidomowu ayi abajata àti akẹsọ sí ìsàdùmọ ìsàdù ahi bá Fatia bá kẹsọ bí
no èmi kàn fẹ́ ṣẹ́rí Akànbí ẹjẹ́ kọ́ ka Akànbí ẹjọ́ náà ẹ má pọ̀ sí wọn lẹ́nu. ṣẹ́rí tèmi fẹ́ wọnú Akànbí ẹjọ́ sí wọn lẹ́nu. ṣẹ́rí tèmi fẹ́ Ẹ má wọnú bínú Mr. Adédèjì ẹ kà á lọ ẹ má bínú ẹ ká mú ẹ kà á jọ. ó máa waste time jí fati ajá jí kẹsàn jí jídomọdù jájíjú xafati axa akẹsàn i adomọ o xaxihu davadada dakẹsàn di dadomọdù dadidu savadaza sakẹsàn i saklomọdù dadidu ẹ wò ó pọ̀ ṣé o muslim ni mi tó ẹ pé ìyẹn lẹ fẹ́ sọ now ohun tí mi fẹ́ try láti sọ fún yín. àfa ẹ̀ tí ka tán. mi. ọ̀dọ̀ ẹja ẹ̀pù yẹn ẹ̀ka leaf. alif ba ta sa yim how help that sayin sin so ayin gayin farun faf kef lam mim no how lamalif amsat ya wasalam ọtàn kí ló wà ń bẹ. ẹ̀ka leaf ọjà tẹ́lẹ̀ ẹ má dà tẹ bá fẹ́ bí mi ní question ẹ bí mi. àmì Adédèjì ẹ má wọrí ọmọ ọba Adédèjì ẹ káàbọ̀ so àbọrúbọyè ní kíkí tó máa kí wa nílẹ̀ Yorùbá bíyá ẹ nísò mo fẹ́ ṣàlàyé fún yín bíyá ẹ ń ṣiṣẹ́ àbí wọ́n bá yín bì kan kíkí tó lọ́lá jù lágbàáyé nìyẹn wọ́n ní àbọrúbọyè nǹkan tẹ́ ń ṣe ó máa yẹ o abọ́ sí ẹ̀yin náà máa wá dá wọn lóhùn àbọ̀ ìbọn ṣíṣe ọkẹ ní ogbó atọ́ asúrèwò ìfún wọ́n ń ṣèwé padà fún yín pé ẹ máa gbó ẹ máa tọ́ bẹ́ẹ̀ fẹ́ kórí fún mi á rí bẹ́ẹ̀ fún yín ní dáadáa lórí olówó Èkó mo wà pẹ̀lú yín. Ọ̀yọ́ lè ní ẹni tó máa ẹ máa gbọ́ ẹ gbọ́ ẹ jẹ́ kí mi kọ́ sọ tó máa bọrúbọyè fún yín ẹ lọ bèrè ẹ̀yin ní túmọ̀ mi ẹ lọ bèrè àbọrúbọyè abọ rẹ̀ ni wọ́n máa ń kì ní àbọrúbọyè. ṣẹgbọn àtọsí àwọn ò bá yín sọ pé àwọn ò lọ pè bẹ àwa sọ ìtumọ̀ bá yín sọ pé àwọn ò lọ pè bẹ àwa sọ ìtumọ̀ kíkí fún yín ẹ̀yin lẹbi ní kí ni ìtumọ̀. tẹ bá fẹ́ kí mi tí mi bá sábọ rẹ̀ nílẹ̀ Yorùbá tẹ bá fẹ́ kí mi tí mi bá sí àbọ rẹ̀ ẹ sọ pé ẹ káàsán ẹ káalẹ́ ẹ káalẹ́ èmi lè bí ẹ máa gbọ́ èmi lè bí inú èmi tà láti sọ Yorùbá èmi máa kí yín bẹ́ẹ̀. ẹni sùúrù ẹ jẹ́ kí èmi ṣàpẹẹrẹ fún yín tẹ bá pàdé Muslim àwọn Arabu ẹ jẹ́ Muslim ẹ ń ṣe Muslim wọn máa kí n sàlámà lẹ́kùn mo dẹ̀ lẹ́rìí tó bá dọ̀dà mo lè jáde lọ mọ̀ màá dẹ̀ ṣe fídíò ẹ̀ dání tọ́wọ́n Arabu bá pàdé yín wọn ò fẹ́ mọ̀ bí a Muslim ní abẹ́ ṣe Muslim wọn máa kí n sàlámà lẹ́kùn ìgbà mi máa èmi wá ń try láti sọ fún yín pé ẹ máa gbọ́ sàlámà lẹ́kùn tẹ́yìn sọ yẹn. Yorùbá ni ẹ̀yin ti bá kí yín bẹ́ẹ̀ mi ìjà Yorùbá ti bá pàdé Arabu ti bá sọ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ ní kí ló dé tí mo sọ bẹ́ẹ̀ fún Arabu Yorùbá ni yín olówó Èkó Fúlàní ni ẹni tó bá pé Fúlàní ni mi lẹ́tọ̀ àti sọ bẹ́ẹ̀ fún yín. olówó Èkó àti ẹ ká kúrò mi ká bọ́ sí the business ẹjọ́. no olówó Èkó tí n bá fẹ́ sọ fún yín pé Arab tẹ̀yìn wù yẹn wọ́n ní èdè tiwọn yàtọ̀ sí sàlámà lẹ́kùn wọ́n ní bọ́n ṣe ń kíra wọn yàtọ̀ sí sàlámà lẹ́kùn. Mr. Adédèjì ẹ jẹ́ ká fìyẹn ẹ jẹ́ ká bọ́ sí the business yìí ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. tẹ̀rí ohun tẹ́mi try láti sọ fún yín olóyè kún nǹkan tẹ́mi try láti sọ fún yín ni pé mo gbọ́ program yín jọ kọ̀mọ̀kọ̀ ra fi sílẹ̀ tẹ́mi bá sọ fún yín tí mo bá bí yín pé ó nígbà tẹ́yìn sọ pé Arab ok níbo ni Yorùbá ti wá. so tẹ́mi bí yín question. ẹjẹ ń dá yín lóhùn tẹ́ tó gbé wa lọ bòmí program tá à ń ṣe náà àkọ́kọ́ ṣe tẹ́ bá wá fẹ́ mọ ibi tí Yorùbá ti wá ẹjẹ ń dá yín lóhùn ẹ máa wo bí tẹ́ máa lọ lálẹ́ ìsìn ó yẹ kó ti bẹ̀rẹ̀ ẹ máa lọ sí platform kan wọ́n pè ní Ifá ṣe é sìn ọ̀hún bàbá Fálọdún Ifá sòótọ́ alárí owó ìyálòde ẹwà àṣẹ ọmọ ṣe wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa lọ platform wọn tẹ́ bá fẹ́ mọ̀ pa Yorùbá tẹ́ bá jẹ́ Yorùbá o ọmọ ọ̀dà yín ló ń bọ̀ ẹni sùúrù àmọ́ tẹ́ bá jẹ́ Fúlàní wọn bẹ tó bá rán wọn ṣàlàyé fún yín tí ó bá rán wọn ṣàlàyé bọ̀ ètò táwa ní bí tá à ń ṣe à ń ka Quran adẹ̀ǹka hadith adẹ̀ ń béèrè nípa Muhammad dáadáa wo ni Muhammad mú wa so nǹkan tẹ́ bá ń lẹ̀ ń sìn ẹni sùúrù nǹkan tẹ́ bá ń lẹ̀ ẹ lè bẹ̀rẹ̀ níbi tí àwọn parí sí bọ́tẹ́ tó bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ sọ dáadáa tí Muhammad ṣe fún wa ẹ jẹ́ ká mútu fún yín dáadáa tí Muhammad ṣe ẹ sọ 5 fún wa ẹ jẹ́ ká mútu. dáadáa tí Muhammad ṣe fún aráyé the first thing ni pé ó kọ́kọ́ mú ẹ̀sìn wá fún wa ó mú ẹ̀sìn Islam wá fún wa ó dẹ̀ preaches ó preach nínú ẹ̀sìn yẹn
ó gba other people láàyè ó gba other people tó jẹ́ religion tó ń ṣe religion míì ó gbà láàyè àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó mú ètò mẹ́sìn wá ètò ìtọ́jú èèyàn ó mú wá bí èèyàn ṣe tọ́jú èèyàn ó dẹ̀ mú ètò ìdúnàdúrà ó mú wá fún wa. Ó dẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ mọ̀ọ́mọ̀ kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ó kọ́ wa bí a ṣe lè hùwà sóbì èèyàn ó kọ́ wa ní bá a ṣe lè hùwà ní society. Tó ti yé yín bẹ́ẹ̀ ó di mélòó mẹ́mẹ́ tó dẹ̀ mú religion wa kò pa àbá Adédèjì ẹ má bínú ẹ̀rẹ́ ti sọ pé ó kọ́ wa bá a ṣe ń kírun sí mo ní ẹ̀pù yìí ni o. Kí lẹ sọ. bá a ṣe ń kírun no mo ti sọ fún yín mo ló mú ẹ̀sìn Islam wá fún wa that's it mo ti sọ ó dẹ̀ ó kọ́ wa ní Mẹ́mẹ́dì kọ́ wa ní bí a ṣe ń gbé àṣà wa lárugẹ kìí ṣe àṣà Lárúbáwá o ó sọ bí a pé àṣà yàtọ̀ ẹ̀sìn yàtọ̀ Mẹ́mẹ́ sọ fún wa tó ti yé yín bẹ́ẹ̀ Mẹ́mẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ bí bá ṣe lè jẹun bá ṣe lè rìn bẹ́ẹ̀ gbé pẹ̀lú èèyàn kò sí ohun tí Mẹ́mẹ́ kọ́ tí ò touch. Bá ṣe máa sùn lórí bẹ́ẹ̀dì náà. Mr. Adédèjì ṣe ti ṣe tán. Mo ti ṣe tán. Ok, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ MS bàbá wọ́n ní Muhammadu mú ìrẹ́pọ̀ wá wọ́n ló mú ìrọ̀rùn wá ó mú pìsì wá kí ló tó ló mú wá wọ́n ló mú bá ṣe máa jẹun bá ṣe máa ṣòwò wọ́n ní bó ṣe lè bá ẹlẹ́sìn míì ṣe wọ́n ló mú wá. bá ṣe máa rìn ẹ̀hẹ́ ó dà bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn ẹlẹ́sìn MS bàbá ẹ kọ́kọ́ bá wa ṣí Quran 551 ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ẹ̀sìn ẹlẹ́sìn nìyẹn ẹ ká bẹ̀rẹ̀ ẹ̀sìn tó bá láyé ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣí Quran 551 ẹ̀yin tẹ́ bá pẹ̀lú wa ẹ lè máa ṣí bẹ́ẹ̀ ni 551 ìdí ni pé Mr. Adédèjì yìí àwọn sọ̀rọ̀ wọn fún wa lẹ́rìí bọ̀ káwa àkọ́kọ́ fún wọn ní counter náà pé attack back to sender attack. ẹ ṣe ń ba Islam jẹ́ Islam pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni ṣé ń gbọ́ ẹ ṣe ń ba Islam jẹ́ pọ̀ jù. أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. آمين. gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ bẹ́ẹ̀ yẹn tí àwọn tó bá ti kà á tán ẹ máa ní àmín a máa wá tú ìtumọ̀ ẹ̀ fún yín sìn nǹkan tẹ̀ ń sàmì fún ẹ̀ wá ní. sàmì no Mr. Adédèjì ṣe fẹ́ tu fún wa ń sìn níṣẹ́ lè tu. no ẹ sọ̀rọ̀ no ẹjọ ẹ tu ẹwọn MS no ẹ má rí no Mr. Adédèjì ẹ tu afẹ́kẹ́ tu náà olówó èkó no Mr. Adédèjì olówó èkó afẹ́kẹ́ tu lè náà ẹka Yorùbá kura no ẹ má rí ẹ má rí pé wọ́n ń ṣe muslim ẹ tu ẹjọ ẹ jẹ́ kẹ́ tu. olówó èkó mi ẹ tu kémi sọ tèmi. ẹ̀yin afẹ́kẹ́yìn kọ́kọ́ tu náà. rárá ẹ̀yin ẹtu ní ẹtu. MS bá ó yẹ ẹtu ó ti yé mi ó dà pé wọn ò fi bẹ́ẹ̀ mọ Lárúbáwá dáadáa ó tọ̀rọ̀ wọn ti yé mi ẹtu MS. ó ní all believers. gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. take neither the Jews nor Christians as guardians. ṣé ẹ gbọ́ ẹ má ṣe mú Kírísítẹ́nì àbí Júù ní alábàáṣe àbí alábòjútó bá yẹn ó yẹ ká lọ. they are guardian of each other. wọ́n ní àwọn ni wọ́n lè bára wọn ṣe àwọn ní èèyàn ara wọn. whoever does so will be counted as one of them.
ẹnikẹ́ni nínú ẹ̀yin muslim tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti di ara wọn. Allah ló ń sọ̀rọ̀ o. Allah bí Muhammadu tó ní ó mú rẹ̀ pọ̀ wá ó mú fẹ́ wá ó ń bá ẹlẹ́sìn míì ṣe. Ẹ gbóhùn sókè ẹ kàwé. Surely Allah does not guide the wrongdoing people. Wọ́n ní dájúdájú Allah kò tọ́ ẹni tó ti ṣìnà àwọn ẹni ègbé ẹni ẹ̀kọ́ sí ọ̀nà. Àwọn ẹlẹ́sìn míì ni Allah ń bá wí o àbí Muhammadu ń bá wí báyẹn o. Wọ́n ní ó mú ìfẹ́ wá nínú ẹ̀sìn míì tí ò ṣe ẹ̀sìn Islam ìyẹn àkọ́kọ́. So wọ́n ló tún mú ìrẹ́pọ̀ wá. Ẹ jẹ́ ká bọ́ sí Quran. ṣé mo lè sọ̀rọ̀ lórí yẹn. Ẹni sùúrù náà ẹni sùúrù gbogbo nǹkan tẹ́ mú wáyà afẹ́ fún yín lésì padà ẹni sùúrù Ọ̀yà. náà wá ọ̀kẹ́ tó ṣàlàyé. So ẹ bọ́ sí Quran 929 or Quran 923 ẹ ká kà á fún wọn. Èyí tẹ́ bá ẹ kọ́ sí Quran 923 tẹ́ wá sí Quran 929. Àwọn àmì gàǹgà. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. Àmín. Amina. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pa WhatsApp ẹ jọ̀ọ́. Ẹ sọ ètò fún wọn. Quran 9:23. Quran gbogbo ẹni tó ń gbọ́ wa Quran 923 ni wọ́n kà Quran fún fún yín ní 9 Lárúbáwá. verse 23. So a máa wá tú nǹkan tí Allah àti Muhammadu ń sọ ń bẹ̀ yẹn. Ẹni tí wọ́n ní ó mú rẹ̀ pọ̀ wá ó mú ìrọ̀rùn wá sínú ìlú. Ó jẹ́ káwọn èèyàn máa ṣe pọ̀ ó kọ́ wọn bó ṣe ń jẹun ó kọ́ wọn bó ṣe ń mu ó kọ́ wọn bó ṣe ń ṣòwò. Ó yá ẹ̀ka. Mo mọ̀ pé tẹ bá wà láàrin àwọn ìyá wa wọ́n ti ṣe àmì àwọn yẹn ti ṣàmì lọ ìtumọ̀ kan tá a kà ní. Amina. Ó Ó yẹ ká lọ. believers, Gbogbo ẹ̀yin Mùsùlùmí òdodo. do not take your parents and siblings as trusted allies if they Ẹ choose. má ṣe mú àwọn ìyá yín àbọ̀wọ̀n ẹ̀gbọ́n yín àbọ̀wọ̀n àbúrò yín àbọ̀wọ̀n ẹbí yín gẹ́gẹ́ bí alábàáṣe. If they choose disbelief over belief, Tí wọ́n bá ti jẹ́ pé wọn ò ṣe ìsìlámù wọ́n kọ̀ láti má ṣe ìsìlámù. and whoever of you does so, Àmọ́ ẹnikẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ nínú yín o they are the true wrongdoers. wọ́n ti di ẹni ìṣìnà ẹni ègbé. So ẹ bọ́ sí 929 báyẹn. Ẹ ká máa tu ókè ó yẹ jẹ́ ń tu. Fight those who do not believe in Allah and the last Ẹ day, bá gbogbo ẹni tí kò nígbàgbọ́ nínú àlàjà títí di ọjọ́ kẹyìn. nor comply with what Allah and His Messenger have forbidden, Àwọn tí wọn gbà nǹkan tí Allah ní òun fẹ́. nor embrace the religion of truth from Àti among àwọn tí kò gba ìsìlámù. among those who were given the scripture, Àti àwọn tí kò gba ìwé tí wọ́n fi fún wọn ìwé tó jẹ́ Kùránì. until they pay tax Ẹ bá wọn jà títí tí wọ́n fi san owó ìtanràn ohun tí wọ́n pè ní ransom. willingly Tí wọ́n á submit fi fully títí tí wọ́n á fi nípayà wọ́n á máa ṣe jẹ́jẹ́ tí wọ́n á juwọ́lẹ̀ jùpájùsẹ̀ fún yín. Ẹ̀mọ̀ tẹ́ bá jíyàn gbé tó sanwó ẹ̀mọ̀ pé a máa bẹ̀bẹ̀ ni a máa ṣojú àánú a máa get now. So ẹ lè ṣe ẹ ká ṣí máìkì àbí ká yìí máa fún wọn nínú nǹkan tó sọ lọ wọ́n ló mú nǹkan kí wá. Ṣé ká sọ mí ni kí ni benefit irun yẹn ẹ̀sùn tó ń wá àlàáfíà dànù ẹ̀sìn. sincerely speaking wọ́n disappoint me pẹ̀lú. So ẹ jẹ́ wọ́n lè ṣí máìkì wọn sìn. Ẹ ṣe gan. Ṣe rí the first one tẹ kọ́kọ́ kà tó sọ pé ìwé do not take Jew, Christian àbí báyẹn kó ṣe lọ. Yeah. Ṣe rí àyà yẹn tẹ bá wo inú tẹ́fsìrì ẹ̀ tẹ bá wo ṣe rí Quran bẹ́ẹ̀ ṣe ń tú Quran kọ́ ni wọ́n ṣe tú Quran yẹn. Ó ní nǹkan tó lọ ẹ gbọ́ mi ò sẹ́wọ̀n pé mi ò jẹ́ sọ
ó nìkan tí ó ní ọ̀rọ̀ tó ti ń sọ bọ̀ before kó tó débẹ̀ yẹn so ti yé yín bẹ́ẹ̀ yẹn ohun tí àyà yẹn ń try láti sọ fún wa ni pé if you take Jews, if you take Christianity, if you take any other religion as your friend, they will not. ẹni sùúrù àwọn tí wọ́n bá jí gbé àwọn tí wọ́n bá jí gbé ni wọ́n máa gba ransom lọ́wọ́ wọn tó máa sọ fún wọn pé olówó èkó ẹni sùúrù máa. No, tax is say tax say owó ransom ni tax owó orí ni tax olówó èkó ẹni sùúrù ẹ bẹ̀rù Ọlọ́run. mo ti gbọ́ Mr. Adeleke ẹni sùúrù ẹ jẹ́ kí mi ṣàlàyé tó ẹ máa ṣàlàyé tó bá ní pé kẹ́ gba owó lọ́wọ́ wọn tí wọ́n fi máa ṣe jẹ́jẹ́ ṣé tax lẹ́fẹ́ gbà lọ́wọ́ mi lẹ́ máa ní ti máa pa lọ́lọ́ so máa wá báàkì ọ̀pọ̀. owó orí ni and I will tell you the meaning. Mr. Adeleke ẹni sùúrù ṣé wọ́n á fagídí san owó orí ni. ms ọba ẹ ṣí Quran 9:5 ẹ máa mọ̀ bí yá owó orí ni wọ́n sọ ẹ ṣí Quran 9:5 ẹ ní sùúrù ẹ jẹ́ kó ṣí Quran 9:5 fún mi kọ́ka ibẹ̀ yẹn ń sin a máa mọ̀ bí yá owó orí ni Allah ń sọ ń bẹ̀ yẹn àbí owó tó bá jíyàn gbé Quran 9:5 ẹ bá wà pẹ̀lú wa ẹ máa bá wa wò. الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. But once the sacred months have passed. Àmọ́ tí àwọn oṣù yìí bá ti kọjá àwọn oṣù bẹ̀rù àbóṣù ọ̀wọ̀ ìkànnì méjèèjì tó bá ti kọjá. Unalive the polities. Ẹ pa gbogbo àwọn ọ̀ṣẹbọ àwọn tí wọ́n ń ṣe Muslim ẹ pa wọ́n. Who violated their treaties wherever you find them. Níbikíbi tí ẹ bá ti bá wọn àwọn tí wọ́n gbọ́ ọ̀ràn sí àdínkàn tẹ òfin tẹ bá fi lẹ̀ ẹ pa wọ́n níbikíbi tẹ bá ti bá wọn. Capture them. Ẹ mú wọn ṣinṣin ẹ má dé o. Besiege them. Kí ẹ fún mọ́ wọn kí ẹ fún gun mọ́ wọn. And lie in wait for them on every hour. Wọ́n ní kẹ́ ẹ lọ sápamọ́ ní gbogbo ìbà kẹ́ ẹ sápamọ́ níbikíbi kẹ́ ẹ lúgọ̀dè wọn. But if they repent. Kẹ́ ẹ lúgọ̀dè wọn. But if they repent. Ṣé ẹ gbọ́ bíbẹ̀ yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Àmọ́ tí wọ́n bá yí padà nígbà tẹ́ ti mú wọn yẹn pé wọ́n fẹ́ ṣe ìsìláàmù tó bá jẹ́ owó ẹni tó bá jẹ́ owó orí ń sìn kẹ́ máa dé o tí wọ́n bá yí padà pé wọ́n fẹ́ ṣe ìsìláàmù. Perform prayers. Tí wọ́n dẹ̀ dáwọn máa kírun wọ́n máa forí balẹ̀ fún ṣìgìdì Allah. And pay ham tax. Pé àwọn wa máa san owó yìí ransom owó tó bá jíyàn gbé. Then tó bá ti san owó then set them free. Ṣètìlì báyẹn tí wọ́n bá ti san owó yẹn owó ìtanràn owó ẹni tó jíyàn gbé kẹ́ wá fi wọ́n lẹ̀. Ọ̀rọ̀ owó orí tẹ sọ ló jẹ́ ká débì báyìí o. Ṣe fẹ́ kí n sọ̀rọ̀ olówó èkó. Bẹ́ẹ̀ lọ Allah ni aláforíjì. Ṣé kí n sọ̀rọ̀ olówó èkó. Ẹ lè sọ̀rọ̀ láti Quran 9:29 yẹn. Sọ̀rọ̀ láti Quran 9:29 ṣe rí bẹ́ẹ̀ ṣe ń tú Quran. Okay. Quran ò ṣe tú bẹ́ẹ̀ ṣe ń tú Quran bẹ́ẹ̀. Ẹ tún fún wa jẹ́ mútu. Tó yẹ yín gbogbo àyà tẹ́ ẹ̀ mú wá yẹn ó ní àwọn kankan tó ti ṣẹlẹ̀ ṣáájú so tẹ́ bá lọ sínú tefsiri ó explain ẹ̀ ó ní kìí ṣe pé bó ṣe wá yẹn lẹ̀ ń tu ó ti láwọn kankan tó ti ṣẹlẹ̀ síwájú inú àyà tẹ́ kà last yẹn ogun kan ló ṣẹlẹ̀ wọ́n pè ní ogun Badri ní ànábì ní wọ́n tí àwọn ọ̀sẹ̀bọ Mẹ́kà tó ń fèsì ànábì tànábì kọ́ńkọ́ àwọn. Jésù mi fẹ́ kó sí lẹ́nu ọ̀rọ̀ owó orí la bá débi ibẹ̀ yẹn Quran 9:29 yẹn ẹni sùúrù náà Quran 9:29 yẹn la fẹ́ kẹ́ tú fún wa ayé máa lọ 9:5 ẹni sùúrù ẹ lọ tú Quran 9:29 yẹn náà tó ní kọ́ lọ bá àwọn tí wọ́n gbà fún àlàájá
ibẹ̀ yẹn gangan la wà ta tó wá sí ọ̀rọ̀ owó orí so ẹ jọ ẹ tú bẹ̀ yẹn àwa fẹ́ gbọ́ kẹ́yìn tú ẹ ṣe. àwọn tó ní kán lọ bá àwọn tí aláàní ká lọ bá jà ohun tí mò ń try láti sọ ń bẹ̀ yẹn náà nìyẹn ìkankan ti ṣẹlẹ̀ before sẹ́rí revelation yẹn bó ṣe ń wá tí nǹkan bá ṣẹlẹ̀ ní revelation yẹn máa ń wá fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Mr. Adédèjì ẹ wo bíbá yìí tí ibi tá a kà lálẹ́kejì yìí sìn tẹ́ bá ní pé nǹkan ṣẹlẹ̀ àgbọ̀ bọ́ ẹ wo ti ẹ̀wọ̀n 929 yìí ẹ jẹ́ kí wọ́n kà á lẹ́yìn bòkò yìí èmi náà gbé yìnbọn dáadáa jẹ́ nǹkan yóò bá Allah ní Muhammadu lọ bá àwọn tí wọn ò gbàgbọ́ nínú èmi Allah jà tí wọn ò dẹ̀ gbàgbọ́ ní ọjọ́ kẹyìn àti àwọn tí wọn ò gbà fún ìwé mi Allah tí wọn ò dẹ̀ gba ìsìláàmù ní ẹ̀sìn òdodo tí wọn ò gbà fún ìsìláàmù lọ bá wọn jà títí ẹjọ́ bí akẹ́tù ṣàlàyé bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kò sọ pé ìjà kan ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé níbi báyìí sìn kò sọ ogun bá dìrà lọ bá wọn jà ṣẹ́rí fàásì yẹn ìgbà tí ànábì padà tó ṣe jíra lọ sí Medina tó padà sí Mẹ́kà tí Mẹ́kà di ìlú mùsùlùmí ní fàásì tẹ́ ń sọ yẹn ló ṣẹlẹ̀ nígbà tó di mùsùlùmí ìlú tí ṣẹ̀ríà bá ti wà ẹ máa gbọ́ ìgbà tí ìlú tí ṣẹ̀ríà bá ti wà tó yẹ pé ṣẹ̀ríà ìjọba Islam ló ń ṣe ń bẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí kò ní san tax ẹni tó bá jẹ́ other religion ni ó san tax ohun tí ẹni tó bá lóko òun ò ní san tax. Mr. Adédèjì ẹni sọ Adédèjì tá à ń lọ nǹkan tó ń bèrè lọ́wọ́ yín sìn ẹni sọ ìbẹ́ ṣe wà ń sìn tẹ́ bá wà ní Nàìjíríà Muslim lẹ́yìn èmi ò ṣe Muslim so báyìí sìn nǹkan tá à láàṣọ yẹn máa wá bá mi pé mo gbúdọ̀ san owó kan ẹ̀dẹ̀ máa bá mi jà pé tí mi bá ti ṣe Muslim mo gbúdọ̀ san owó àbí ṣé nǹkan tẹ̀ ń sọ nìyẹn. ṣé Nàìjíríà ó jẹ́ ìlú mùsùlùmí. no màá sọ̀dí mo fi sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin Muslim ti wà Nàìjíríà ṣé ká lé yín kúrò Nàìjíríà sìn. Nigeria is not a Muslim country. No, ẹni sùúrù ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìwé Allah mo ṣe ń sọ bẹ́ẹ̀ nǹkan tí òfin tí Allah fún yín. láyé nǹkan tèmi wá ń try láti sọ fẹ́ yín ni pé ẹni sáré jẹ́ ní sùúrù òfin tí Allah fún yín ó ní ẹ̀yin Muslim ló bá mi ó ní ẹ lọ bá wọn jà. ẹ máa gbọ́ ẹ gbọ́ mi for 1 second ṣe rí ohun tí mò ń try láti sọ fún yín nìyẹn pé bẹ́ẹ̀ ṣe ń tú Quran yẹn kọ́ ni ìlú tí ṣẹ̀ríà bá wà ní nǹkan yẹn lè ṣẹlẹ̀ ìlú tí ò bá ti sí ṣẹ̀ríà. ẹ má bínú Mr. Adédèjì jẹ́ ní ìpìlẹ̀ àti ní àfáà bíbá tí wọ́n máa sọ lágbábáwá fún yín ẹ̀wọ̀n àfáàṣọlá ẹ lè ṣe máìkì kẹ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú lágbábáwá. ẹ jọ ẹ ṣe àfáàṣọlá kẹ́ tó sọ̀rọ̀ Mr. Adédèjì mo láìkí akitiyan yín àmọ́ mo fẹ́ kí ẹ mọ̀ kinní kan pé ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ǹjẹ́ ẹ lè pa ọmọ yín láṣẹ wípé ó yá lọ bá wọn jà sọ fún wọn wípé èmi ni ẹ̀yin tẹ́ jẹ́ bàbá ẹ̀ ẹ̀yin ni the best dad ṣé ẹ lè pa ọmọ yín láṣẹ pé kó lọ máa gbógun ti àwọn èèyàn. Thank you. It's a yes or no question, no explanation. ẹ jẹ́ kí mi tí mo bá no. Yes or no ṣé ẹ lè pa ọmọ yín láṣẹ. ṣé mo lè ṣàlàyé tí mo bá ṣe yes or no ṣé àǹfààní wà fún mi. ẹ má ti ṣàlàyé tẹ́ ẹ bá máa wá ṣàlàyé ó ní àdìsí kan tí mo fẹ́ kà ẹ ṣe wàá ṣàlàyé àmọ́ ìbéèrè mi ni wípé ẹ mọ̀ pé kò possible. tẹ́ ẹ bá ti mọ̀ pé kò possible. nítorí pé ẹ máa gbọ́ jẹ́ kí èmi náà ṣàlàyé nítorí pé Ọlọ́run sọ fún ànábì yìí pé kò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀sìn yẹn lé anybody lórí. ṣe wá mú ṣé ẹ ka Quran débẹ̀. ẹ ṣe sùúrù náà Mr. Adédèjì ṣe mọ ó padà wá sọ pé ọ̀ràn ìlànà ìsìláàmù ẹ dàpẹ́ ìpá náà lọ lè kéwù. Mr. Adédèjì ó ní kò gbọ́dọ̀ fọ́ọ̀sì Islam lé anybody lórí. ìsìláàmù dé nìyẹn ẹni sùgbà tó kọ́ gbé ìsìláàmù dé ó padà tó wá sọ́ńbò míì lẹ́yìn yẹn pé ẹni sùgbà ẹ̀ Quran nìyẹn láti bẹ̀rẹ̀ tí ìsìláàmù dé kọ́kọ́ sọ pé ìsìláàmù ń ṣọ̀ràn yan ó padà tó wá sọ pé ọ̀ràn yan ní ìsìláàmù àwa náà kọ́ Mr. Adédèjì mo rí wípé ẹ̀yin náà ẹ rí wípé kò make sense kí Ọlọ́run kó máa pààyàn láṣẹ pé kó lọ jà
ẹ̀yin náà rí i pé kíní yẹn sound ṣẹ́rí bákan ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n délẹ̀ èmi ò kí ń ó yẹ sọ̀rọ̀ délẹ̀. púpọ̀ jù ẹ yẹ ká ka tẹ́ ẹ bá ní fóònù a máa kà fún yín tẹ́ ẹ bá ní fóònù ẹ yẹ ká ka bóyá kí n kà kí Sahih Buhari 25 bóyá kí n kà kó ó yẹ ká sọ yìí Buhari. ẹ máa gbọ́ nǹkan tí Muhammad sọ. Narrated Ibn Umar Allah messenger said ìyẹn ó sọ wípé Muhammadu sọ wípé I have been ordered by Allah to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah and Muhammad that is Allah's messenger. Nǹkan tí Muhammad sọ bí ni pé ó ní Allah ti pa òun láṣẹ. Muhammadu ní Allah ti pa òun láṣẹ pé kí òun lọ máa bá àwọn èèyàn jà títí tí wọ́n á fi gbà pé Allah nìkan ni ó ṣe é máa bọ àti pé Muhammadu ni òjíṣẹ́ Allah. So kí wá ní nǹkan tí ṣé mo lè ṣàlàyé. ẹni sùn pé ẹ̀rọ gbúdọ̀ máa kírun déédéé kẹ́ẹ̀dẹ̀ máa. àwọn nǹkan tẹ́ ń sọ yìí ó takò làákàyè yín náà gbé sí làákàyè Allah yóò kì í ṣe Ọlọ́run Ọlọ́run ò lè ní ká máa jà. ṣé mo lè ṣàlàyé. Over to you Ọbaṣẹ́lá. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń mú ọ̀rọ̀ hadith wá tẹ́ ẹ̀ mú ọ̀rọ̀ Quran wá tí ẹ bá jókòó tì tó yẹ pé nǹkan tó yẹ pé religion yín ni tẹ́ jókòó tì ẹ máa mọ mẹ́sẹ̀gì tó wá lórí àwọn kọ̀ọ̀kan pẹ̀lú àwọn yẹn. èmi ó fẹ́ ẹ jẹ́ kí n fi ẹ̀rí ẹ̀ múlẹ̀ ok látijọ́ tí wọ́n sọ pé ká ní pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó possible ni ìlú muslim wo ló wà lágbàáyé tó yẹ pé other religion síbẹ̀ n ò ṣe lọ fight àwọn ènìyàn. bàbá iṣẹ́ ó tẹ̀sí dábẹ́ náà ms ọba ẹjẹ́ sáré dá wọn lóhùn Pakistan wọ́n pa Christian lọ́wọ́lọ́wọ́ wọ́n pa àwọn Hindu màdẹ́ sọ fún yín ẹni tó bá fi Islam lẹ̀ ẹni sùúrù wọ́n máa pa ní gbangba ni tí wọ́n bá mú rẹ̀ níbẹ̀ wọ́n máa pè ní ọ̀nà pípa iyì pípa wọ́n máa da síta níwájú báyìí wọ́n á máa sọ òkúta tí ẹ̀mí máa fi bọ́ lára àbí kí wọ́n yìnbọn. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. Pakistan mo dé máa sẹ́ndẹ̀ sí lórí WhatsApp. ẹ fún mi lẹ́fídẹ́ǹsì. ẹni sùúrù áàpù yóò lè gbà á ní àbá máa fi síta wọ́n máa pa tẹ́mi fi máa bọ́ lára Afghanistan Pakistan Iran Sudan Niger Chad ṣé ká máa kà á lọ. olówó èkó mo wo kan láwọn tún àjọ wà bí àjọ wà lórílẹ̀-èdè ms baba ẹ jẹ́ ká tún sọ kò síbi tí mùsùlùmù kò síbi tí Ọlọ́run ti sọ pé muslim ó tọ̀mẹ́ǹtì ẹni ọ̀dà religion kò sí. ṣé kàkà ibi tó ti ní ẹni tó bá fi Islam lẹ́kọ̀ọ́ pa adẹ̀ náà wọ́n fídíò ẹ̀ bá ń pósì. bẹ́ẹ̀ ẹni tó bá ẹ máa gbọ́ ẹni tó bá ṣé rí gbogbo tẹ́ ẹ̀ ń sọ yìí ibi tó yẹ pé bóyá tó yẹ pé wọ́n ń lo sharia as a law ni wọ́n ti lè apply ibi tí wọ́n bá ti lo sharia as a law Islam ò ní right anybody ò ní right láti pa ẹnìkan anybody ò ní right láti ti anybody ṣe anything. nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ibi tó jẹ́ ìlú muslim ṣé ẹ̀yin náà ṣé kí lẹ rí sí nǹkan yẹn ẹni tí wọ́n wá lòun ṣe muslim tí wọ́n pa kí lẹ rí sí irú nǹkan yẹn nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ kàn rárá. ẹni tó bá ṣẹ́rí ìlú tó bá jẹ́ muslim. ẹni sùn Mr. Adédèjì ẹni sùn bí wọ́n bí yín sí ìlú kan sí muslim ló wà ògbólé ẹ̀yin wá ní ẹ fẹ́ ṣe muslim o wọ́n wá ní òfin yẹn ni pé kó pa yín kí lẹ rí sí nǹkan yẹn ẹni tó ṣòfin yẹn ojú wo lẹ fi máa wo ẹni tó ṣerú òfin yẹn àti ẹni tó fún wọn ní mẹ́sẹ̀gì yẹn tí wọ́n kọ lẹ̀ pé torí mi ṣe ẹ̀sìn o ìsìláàmù kó pa yín ẹ jọ̀ọ́ kí lẹ rí sí nǹkan yẹn. It shouldn't be. It's not by force. I can choose any. Tí dáhùn ìbéèrè yẹn ni kí lẹ rí sí nǹkan yẹn wọ́n bí yín sí ìlú kan muslim dẹ̀ gbogbo ìlú yẹn yín wá wò pé ẹ fẹ́ ṣẹ̀sìn ẹ kàn fẹ́ gbáyé yín òfin yẹn Allah dẹ̀ ti ṣòfin pé ìwé tó mú wá nínú Quran àtàdé sì pé kó pa ẹni bẹ́ẹ̀ tó bá lóun ṣe Islam ẹni tó ṣe òfin yẹn tó gíbi mẹ́sẹ̀gì yẹn àtẹni tó kọ́lẹ̀ àtàwọn tó ń tẹ̀ lófin yẹn kí lẹ rí sí nǹkan yẹn Mr. Adédèjì ẹ kàn dáhùn ìbéèrè lélẹ́yìn sí nǹkan ń ṣe Quran là ń kà mọ́ kí lẹ rí sí nǹkan yẹn. ṣé faramọ́ òfin yẹn ni àbẹ́ faramọ́. Mr. Adédèjì kọ́ dáhùn kí lẹ rí sí nǹkan yẹn. so ẹ faramọ́ so ẹni tó wá ṣe irú òfin yẹn one àti ẹni tó fún wọn ní mẹ́sẹ̀gì tí wọ́n kọ́lẹ̀ two àti ṣìgìdì Allah tó sọ pé kọ́ṣe nǹkan yẹn ti rí àti Muhammadu tó gba ìránṣẹ́ yẹn wá fọ́ àti gbogbo àwọn tó wá jókòó tọ́lọ́wọ́n ṣe ṣìríà yẹn
kí wàá lè wá rí sí gbogbo àwọn bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣe yẹ ká fẹ́ ru wọn kò láwùjọ olówó ẹni èkó sùúrù ẹjẹ́ ń délẹ̀ wọ́n pa èèyàn kan nílẹ̀ haúsá Deborah ní WhatsApp group ló ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ Muhammadu Deborah dẹ̀ ní ọ̀gá Muslim nìkan kọ́ ló wà ń bí báyìí ọ̀rọ̀ Islam kọ́ là ń sọ ń bí wọ́n dẹ̀ mú síta gbangba wọ́n dẹ̀ ń pariwo Allahu Akbar Allahu Akbar tẹ́ẹ̀mí fi tán lára Deborah bẹ́ẹ̀ náà wọ́n pa haúsá kan bẹ́ẹ̀ náà Allahu Akbar Allahu Akbar tí ẹ̀mí fi tán lára ẹ̀ òfin Allah dẹ̀ ni wọ́n tẹ̀lé àti mẹ́sẹ̀gì Allah gẹ́gẹ́ bẹ́yìn ṣe jẹ́ Mr. Adédèjì ilẹ̀ Yorùbá lẹ́wà ọmọ ọba nìyí olówó èkó ẹni sùúrù tó bá pẹ́ jẹ́ Yorùbá lóòótọ́ gẹ́gẹ́ bí orúkọ yìí ọmọ ọba lẹ́ máa jẹ́ àbídìlé ọba lẹ́ ti wá tó bá wá ní wọ́n ṣe òfin kan lẹ̀ Yorùbá lè ní í sìn pé ẹni tí ò bá ṣe ìṣẹ̀ṣe o ká máa parọ́ ẹni bẹ́ẹ̀ kí ni ẹ̀yin máa sọ ṣé ojú kílẹ̀ máa báwo lẹ ṣe máa fi pé àwa náà wá ní ẹni tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ ṣe o tó jẹ́ Yorùbá o a máa pa wọ́n kí lẹ máa rí sí nǹkan yẹn ẹ dáhùn ẹ jọ ẹ olówó èkó dáhùn pẹ̀rẹ́ kí lẹ rí sí àwa náà fẹ́ máa pa ẹni tí kò ṣẹ̀ṣẹ̀ ṣe olówó tó jẹ́ èkó Yorùbá ẹ̀yin ti sọ̀rọ̀ ẹ jẹ́ kébì náà sọ̀rọ̀ ẹ nílé fèsì no ẹ jẹ́ kébì náà sọ̀rọ̀ olówó ẹ jẹ́ kébì náà sọ̀rọ̀ ṣe rí ohun tí wọ́n ṣe nílẹ̀ haúsá and ohun tí wọ́n ṣe ní everywhere ẹ wà ní Saudi Arabia is one of the center of Islam in the world níbo lẹ ti Christian wà ní Saudi Arabia ní ó wà ní Saudi Arabia there's a town tó close mọ́ Medina Jew ni wọ́n bẹ̀ ojú ò lẹ gbọ́ pé no èmi kàn ń sọ́ra lásán fún ẹni ẹ fàlàyé ẹ dáhùn sí nǹkan àwọn èèyàn ṣẹ́rí gbogbo òfin gbogbo nǹkan tẹ kálẹ̀ yìí kì í ṣe nǹkan tí aláàmì ẹ má ṣe tàkíyà ẹjọ I'm so honest I'm just telling you the fact àwọn èèyàn ló gba wèrè mẹ́sìn kìí ṣe ohun tí kìí ṣe ohun tí Ọlọ́run sọ kìí ṣe ohun tí Ọlọ́run sọ nìkan tẹ̀yìn sọ yẹn. ẹni sùúrù a máa mọ̀ bóyá èèyàn ní àbálà ẹni sùúrù a kà á fún yín ẹ̀yin olówó èkó it's not possible a ní nǹkan tí Ọlọ́run wí a ní nǹkan tí Ọlọ́run ní mí nìkan nìkan tẹ̀yìn sọ yẹn. Mr. Adédèjì ẹni sùúrù àwọn yẹn ló wọ́n misinterpret gbogbo pé ẹ lọ bá yẹn jà ẹ pa yẹn. Mr. Adédèjì ẹni sùúrù ẹ dákun mo fẹ́ jẹ́ kẹ́ bá wo àyà Kùránì kan Suratu Nisa yìí ní Quran 4 verse 1 ẹ dákun sẹ́lẹ̀ sí Kùránì wà lọ́wọ́ yín àbí. mi ní Kùránì lọ́wọ́ torí ẹni ò jẹ́ kí n lè sọ̀rọ̀ much. ok Al-Qur'ani àwọn fasis kan fún yín tọ́lọ́run sọ pé ẹni sùúrù Al-Qur'ani sọ̀rọ̀ níbẹ̀ ni pé yá ayú an-nas mo pe gbogbo ẹ̀yin èèyàn takú rabbakum ẹ bẹ̀rù ọba tó dá yín allazi khalaqakum min nafsi wahidatin ọba tó dá yín látara ẹ̀mí ẹyọ kan wa khalaqa minha zawjaha ó wá yọ jáde fún yín ìyàwó yín ẹnìkọ̀ọ̀kan àti yọ ìyàwó láti ha yín ayọ jáde fún yín wa ba'atha minha rijalan kasiran wa nisaa látara ẹ̀dá kan yìí ni láti dá ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a dá ọ̀pọ̀lọpọ̀ obìnrin wàtàkùlá ẹ bẹ̀rù Allah ẹlẹ́sí tasahalu nàbí tó jẹ́ sí wípé o ní òpadà bí yín léèrè gbogbo nǹkan tẹ́ bá ṣe nínú ayé wala arham inna Allaha kana alaykum raqib ṣe kí lẹ rí sí àyà yẹn só ní ìdí kan táyà yẹn fi sọ̀kalẹ̀ àbí ṣe gbá ṣe sí ọ̀rọ̀ ẹ ti go through àyà yẹn rí. mo ti go through ẹ̀ rí. so ó ní ìdí kan táyà yẹn fi sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ni ó nídìí. ok kí ni ìdí sá. mi ò ní evidence lọ́wọ́ báyìí bọ́ ó nídìí kan. tọ kò nídìí èmi ni mo bá yín sọ̀rọ̀ ìtẹ̀síìrù sí wọn wájú mi àwọn àdìsí wọn wájú mi so kò sídìí kankan lérí rẹ̀ Al-Qur'ani ló sọ kalẹ̀ fún Ànábì láti fi lè máa júwe títóbi Ọlọ́run ọba tó dá gbogbo wa so tẹ́ bá sọ fún wa. ẹ máa gbọ́ nbo ni prophet afa nbo ni prophet wà nbo prophet wà báyìí kó ní gbọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. ẹni sùúrù kò mẹ́ni kébi tí prophet wà kò dẹ̀ mẹ́ni tí prophet bá ń ṣe lọ́wọ́ tí wàyí bá ti dé tí wàyí bá Ànábì lè jókòó kalẹ̀ kí wàyí wá Ànábì lè máa sọ̀rọ̀ lọ́wọ́ kí wàyí wá so kò sí nǹkan kan kò mẹ́ni wípé bóyá ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ kó tó wá di wípé ẹ̀yìn kíní kan àyà Kùránì wá ṣẹlẹ̀ kíní kan ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ṣẹ́ẹ́dí gbogbo Al-Qur'an tí tẹ́psìrù bá ti fi lè wọnú rẹ̀
tí wọ́n fi lè ṣàlàyé tẹ́psìrù tí tẹ́psìrù wà fún wa náà ni wípé láti wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún wa àwọn tẹ́psìrù míì ń bẹ lóríṣiríṣi táwọn kan pè ní sábàbù nùsùl kí nìdí táyà yẹn fi sọ̀kalẹ̀ kí nìdí tó fi sọ̀kalẹ̀ àyà tá a bá ti rí sábàbù nùsùlù rẹ̀ kò nídìí kan táyà yẹn fi sọ̀kalẹ̀ àyà yẹn kàn wá fúnra látọ̀dọ̀ Allah nìyẹn tó sì fi ránṣẹ́ sí òjíṣẹ́ rẹ̀ àyà tá a bá ti rí tá a ti lọ wọnú tẹ́psìrù ibùnú kẹzir tí wọ́n ṣàlàyé kankan nípa rẹ̀ awonu ibùnú májà wọ́n ṣàlàyé kankan nípa rẹ̀ wọ́n ṣàlàyé tó lọ fà nípa rẹ̀ so that mean báyà yẹn ṣe rí náà nìyẹn so kò sẹ́ nídìí à ń sọ̀rọ̀ pé bí sábàbù nùsùl kíní kan ló ṣẹlẹ̀ ìgbà tá nábì wà níbi kíní kan that is number first ẹlẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ rí gbogbo àwọn àyà tí wọ́n mú wá fún yín kò sí sábàbù nùsùl kan ṣe rí àwọn kíní kan bẹ wọ́n pè ní madi àwọn ìṣẹ̀lẹ̀ tó ti rí kọjá lọ àwọn kan bẹ wọ́n pè ní mustekbal ní tí wàá ṣe mo pa ọ́ láṣẹ wípé lọ ṣe kíní yìí ní tó bá fi lè mú tálàfi tí aláfi ṣàlàyé wípé lọ ṣe báyìí ẹ yẹ kẹ́ ti mọ̀ wípé ó gbé dìde nìyẹn wípé ó yá lọ ṣe báyìí ìdá bóyá nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí ni o àbí nǹkan tá a fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ni o so ìyún báyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ogun tí ànábì jà gbogbo ogun wípé èèyàn lójú ogun pé èèyàn lè jagun ó jẹ́ 91 ṣẹ́tù ti gbọ́ rí ẹ lọ ka tàríhì rẹ̀ ìtàn ogun tá ànábì jà 91 ó di ẹni tó wá dá gbogbo ayé ní tí ó wàá máa ràn ọ náà ni wípé lọ sílùú yìí sí ìsìnkú ti mùtì tẹ́ ń gbọ́ mi àbí odidi ẹni tí ó wàá dáyàn yóò wá sọ fún ọ wípé ìdàlágbélé ọlọ́wọ́ torí pa aràn ọ níṣẹ́ lọ sílùú ilé jagun ẹ̀yin gan lè gọ́gù rẹ̀ ogun mélòó lànàbí lọ wọ́n sọ fún yín pé 91 wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí wọ́n sì lọ gba ilẹ̀ lọ́wọ́ nílẹ̀ bí wọ́n sì lọ sí Iraq tí wọ́n lọ jagun bẹ̀ bí wọ́n sì lọ sí Syria tí wọ́n lè jagun bẹ̀ àwọn tá nàbí ìran tó jẹ́ sójà tá nàbí ìran lọ pé ó yẹ ìyẹn lọ síbi ẹ lọ bá wọn níbi tẹ́ bá ti ròyìn Islam fún wọn tán bá ti gbọ́ ẹ̀yànjú wọn bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ lélẹ̀ tó jásí pé ó ń fẹsẹ̀ wá múlẹ̀ wípé Allah ti ń bẹ tó bá jẹ́ sí pé Allah ló rán ànábì ní sẹ́ńtòótọ́ o Allah bẹ̀yẹn ò lè rán Ọ̀rúnmìlà ọlọ́run bẹ̀ ò lè rán Ọ̀rúnmìlà ti lẹ̀ wá ń bì bẹ̀ ò lè rán Ọ̀rúnmìlà ti lẹ̀ wá ń bì kó wá pé ìdá ló kù tó fẹ́ gbélé lọ́wọ́ ẹni tí yóò rán níṣẹ́ iléyùn yóò ní tẹkinọ́lọ́jì Ògún nílẹ̀ wá ń bì ẹ̀yin náà ẹwà dátẹ̀ ń lò yẹn Ògún ló rọ́ tẹkinọ́lọ́jì tí Elédùmarè fi rán wá nìyẹn ẹ̀yìn ìbọn tẹ̀ ń lò yẹn Ògún ló rọ́ tẹkinọ́lọ́jì tọ́lọ́ fi rán wá nìyẹn so anabi ò wá ní tẹkinọ́lọ́jì kankan ju wípé ìdá kó lè máa pààyàn àwọn kan gánà tó ń rọdà yẹn tí wọ́n lè rà so ìdí nìyẹn tó fi jásí pé a lè máa sọ pé Ọlọ́run tó dá wa nílẹ̀ Yorùbá wa kò wá mọ nǹkan tó kù fún ọ ní wípé lágbájá yìí kò gbà tèmi àwọn èèyàn yìí ò gbà tèmi ìdá ló kù jẹ́ ń gbédàlẹ́ ọlọ́wọ́ kọ́ lè pa wọ́n kí ló dé tí ò fún solúsàn kí láìsàn sẹ́ẹ̀rí kíní kan bẹ nínú ayé tó jásí wípé tẹ́ bá ní ẹ wo gbogbo ayé bá ṣe wáyé gbogbo ayé tẹ́ ń wò yẹn ìtẹ̀lé fi kánkọ̀ gbogbo ayé nìsín tí ayé fi máa lè tí wọ́n lè gbà fún yín tẹ́fi sọ pé òjíṣẹ́ nìyín ẹ wá solúsàn kan tí wọ́n nídìí tẹ́ bá ti mọ̀ wọ́n yá jẹ́ pé àìsàn kan ní í ṣe gbogbo ayé nìsín ẹ̀yin wá gbìyànjú kẹ́ lọ ẹgẹ́ ti oògùn rẹ̀ sẹ́mi pé nísìn gbogbo ayé ọmọ gbà fún yín wọ́n mọ̀ pé ń káàkiri ní ẹni tó mọ kíní nìyí ẹni tó lọ rán wá lélẹ̀ yẹlẹ̀ ló mọ nǹkan ṣe but no kò rí bẹ́ẹ̀ ẹni tá a sọ pé Ọlọ́run ránṣẹ́ tọ́lọ́run sì ní gbogbo òwòsàn lọ́wọ́ kí ló dé tí ò fún ní wòsàn àìsàn tó kí ló dé tí ò da àìsàn kan síta ń gbà yẹn kí gbogbo àìsàn yẹn wá máa wà ń ta. prophet ní the book of medicine. anabi kọ́ ló ṣe é wọ́n ṣe lẹ́yìn anabi ni. anabi ló fi ẹsẹ̀ rẹ̀ lílẹ̀. no ẹni sùn sẹ́ẹ̀rì tí mo máa ń bá yín sọ̀rọ̀ ẹ kàn gbàgbé ń pa pé anabi ẹ má jẹ́ ká anabi nìkan máa ronú fún wa we have our own personal brain. ohun tẹ́mi wá ń tọ́ ẹ̀ láti. ẹni sùúrù a lè sọ wípé ìwé nìkan ni ó máa ronú fún wa ìwé táwa gbò bá láyé àwọn tán kọ́ wọn kọ́ wá fún wa ni ó wá jẹ́ sí pé ìwé nìkan ni ronú fún wa tá a bá fẹ́ sọ̀rọ̀ gbèsè ayé wa gan tá ànábì ò bá ti sọ tá àlá ò bá ti sọ ànílò gbèsè ayé ẹ̀ níbo la láti ṣàlàyé fún wa pé ká lo fóònù níbo la ànábì ti ṣàlàyé fún wa pé táyé bá ti ń bọ̀ wẹ́ lo fóònù. àfa kan tó sọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ nígbà tá ń sọ̀rọ̀ sáyẹ́ǹsì ó sọ wípé ẹ̀yìn nínú kúránì ni wọ́n ti ṣe ẹyẹ nínú kúránì làwọn tí àwọn òyìnbó ti ṣe pléènì báwo làwọn òyìnbó ṣe ṣe pléènì láti inú kúránì ó sì ní alámtara ìlàtẹ́ ìrìfà ọkọ̀ ó sọ fáàtì sámi ò rí ẹyẹ ní bó ṣe ń fò lókè mo sì ní òkè tẹ́pṣírù rẹ̀ ń bẹ lọ́wọ́ mi bì ní sùúrù jẹ́ ń ṣàlàyé fún ọ
wọ́n ń kírun lọ́wọ́ ni wọ́n sì máa ń kírun gbàtà nábì lòun ti gbàrún dé wọ́n sì máa ń lọ́wọ́ ni wọ́n sì máa ń kírun gbàtà nábì lòun ti gbàrún dé wọ́n sì máa ń kírun wọ́n sì máa ń tò làwọn kèfèrí wá bá pé orí wọ́n tún ti ń kóra wọn jọ wọ́n ti ń tò gbàtà nábì ó ṣàlàyé fún wọn pé alámúdíyàrá ìlà tọ́yìrì sẹ́yìn orí ẹyẹ ni fáwọkọ̀ òsọ́ fàtì tí máa ń fò lókè wàyẹ́ kí bídí náà máa yọ músìkù náà ilé àràmánù sẹ́ẹ̀dí bí wọ́n ṣe ń fi ìyẹ́ bí ìyẹ́ wọn ṣe tò yẹn wọ́n fi ń gba ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run báwa náà ṣe ń to sáfù yẹn a fi ń gbà kẹ́ látọ̀dọ̀ àwa náà fi ń fò láti gbà kẹ́ látọ̀dọ̀ Allah ni. ẹ wá ṣàlàyé fún mi bó ṣe wá ṣàlàyé yẹn níbo wá ní àwọn òyìnbó ti sẹ́nu Kúránì náà ti wá wò pé báyìí láti ṣe táyà pléènì o báyìí láti ṣe di pléènì o báyìí láti ṣe kinní kan tí Saudi gangan fún wa lára wọn ò rí ṣe tó jẹ́ sí pé àwọn ganan tó ń ra pléènì láti another country tí wọn ò rò jíṣẹ́ ibẹ̀ ni wọ́n tún ti ń ra nǹkan wá. So that means a nídìí láti máa jẹ́ kí Kúránì ronú fún wa. ṣe mọ̀ yìí pé mi ò rórúkọ yín dáadáa ṣe mọ̀ yìí pé the only ìwé tẹ̀yìn kà western ìwé lẹ́ka tẹ bá ka bí tí àwọn Arab náà ti develop nǹkan ohun táwọn Arab develop ó ju ti western world lọ. Ó yẹ ṣàlàyé fún wa ẹ dákun ẹ ṣàlàyé ẹ ṣàlàyé. nǹkan tí wọ́n the first medicine the first scientist in the world is from Arab. Kí lorúkọ rẹ̀ sà kí lorúkọ rẹ̀. I don't have it now but màá join group yìí màá dẹ̀ ẹ má bínú jàre ẹ má ẹ kàn sọ̀rọ̀ nǹkan tí wọ́n develop the first house of the first city tí wọ́n ti dá àkànjọ tí wọ́n ti sọ̀rọ̀ how to develop the world Baghdad ni tí àwọn Baghdad ẹ náà lè gbọ́ pé. Mr. Adédèjì tẹ bá ti bọ́lẹ̀ bí ẹ lọ ṣe ń jẹ orúkọ yín ẹ lè lọ fi dẹ́hùn bí ara àwọn ọmọ ìyá mo lè fi síbẹ̀ ẹni sùúrù ẹ lọ fi abdul orúkọ yín ìdí ni pé Saudi Arabia tẹ̀ ń sọ tẹ bá wo ìgbà tó develop Saudi. I'm not talking of Saudi Arabia. Arab country wo ló develop tẹ̀ ń sọ kí ni wọ́n invent abirẹ́dẹ̀ ń sọ báwọn lọ ṣe ogun. Ẹni sùúrù bàbá Adédèjì bàbá wa Adédèjì ẹni sùúrù bàbá Adédèjì bàbá wa Adédèjì ẹni sùúrù bàbá wa Adédèjì. ẹni tó discover measles àti chicken pox. Kí lorúkọ rẹ̀. ta ló discover drug yẹ ta ló discover oògùn ẹ̀. Kí lorúkọ rẹ̀. is Riz Arasi kọ́ ni. mo jẹ̀rọ bẹ́ẹ̀ sọ pé mú ọmọ. máa ń gaslight wa bíbá yẹn ọwọ́ wáìnì wa ni jàre. nobody tó ń wáìnì ẹ gọ́gù ẹ̀. Mr. Adédèjì once ẹni sùúrù Mr. Adédèjì. wọ́n ti títà ń lò lẹ́ni. ẹni sùúrù àwọn western world gbé dé Baghdad wọ́n rọ́bìṣẹ̀ ordinary Indian people ló rọ́bìṣẹ̀ wọ́n ti fi wọn. ẹni sùúrù Mr. Adédèjì. Let me tell you one thing. Ìgbà tẹ́yìn defend the world tẹ́yìn defend the western world. Nǹkan táwa sí láfíríkà. Kí la ń defend? ẹ̀ ń defend western world. ilẹ̀ Yorùbá làwa ń defend ilẹ̀ Yorùbá àwọn òdìgòdìgò tí ń tọ́kàn wá pẹ̀lú gbogbo yín. Mr. Ramoni kí ló kàn wá pẹ̀lú western world. Kí ló kàn wá pẹ̀lú yín. Don't compare western world. Nǹkan tẹ́mi fẹ́ ẹ máa gbọ́. ẹ má gbé western world wáyé lẹ́gbẹ́ western world àwọn sọ pé ti ilẹ̀ wa nǹkan wa ló dá ẹ̀yin lẹ́ ń polówó pé Arab ló ṣe gbá Arab ló ṣe àwọn olówó Èkó ohun tẹ́mi ń tra lásán bẹ́ẹ̀ ẹni sọ bẹ́ẹ̀ ṣe wà á sin irú yín tó bá béèrè lọ́wọ́ yín pé ṣe lè gbé Saudi ọ̀kẹ́ mú western world ẹ̀ lè mú bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ lè mú Saudi láyé màá ta. wàláì tó bá fún mi ṣe Saudi kí ló wà western world. ẹ̀yin máa gbé Saudi. wàláì máa gbé Saudi UK ni mo wà presently kí ló wà western world. ẹ mú lọ Afghanistan àbí Saudi bẹ́ẹ̀ ṣe wà. ẹ máa lọ sí Afghanistan ẹ lọ sí Iraq. olówó Èkó ẹ mú lọ Saudi àbí olówó Èkó olówó Èkó àwọn Arab tẹ́yìn ń bú yẹn the only history tó kún Yorùbá kún Arab ló kọ ìtàn wa.
ẹ mú ìwé ìtàn ẹ mú ìwé ìtàn Yorùbá kan wá Àkànbí ẹni yìí ẹ mú ìwé ìtàn Yorùbá kan wá ẹni wọn mọ́ kàbá ẹjọ́ tó bá ti fún alẹ́ méjèèjì kan tó sọ last ẹ mú ìwé Yorùbá kan wá ẹjọ́ ẹlẹ́nu wọn mọ́ kàbá yes Àkànbí dà ẹ mú ìwé Yorùbá kan wá báwo lára ìwé tí ẹ kọ tí ẹ̀yin Yorùbá kan ẹ dákun ẹ mú ìwé Yorùbá kan wá ẹ mú ìwé tí Ifá sọ wá kí ni Ifá ṣe fún yín. Ifá kí lẹ́yìn sọ ẹ mú yìí ìwé Yorùbá Ifá tẹ̀ ń dà lé ẹni sùúrù Mr. Adedeji ẹni sùúrù Mr. Adedeji kílẹ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ bẹ̀rẹ̀ ìjókòó ẹ ń bú àwọn aráàbò ẹ ń bú Kùránì ẹ ń bú kínní Mr. Adedeji aráàbò ló mú Ifá wá fún yín bàbá yín Odùduwà aráàbò ló ti ilẹ̀ aráàbò ló ti wá. ẹni sùúrù náà òkè àti gbọ́ ẹ̀hún Mr. Ramoni tó lọ jẹ́ Adédèjì àmọ́ ó kì í ṣe Adédèjì bó ṣe wà yìí so jẹ́ wọ́n á dá ẹ lóhùn jẹ́ ń dá ẹ lóhùn ṣó mọ ànábì tó ń tẹ̀lé ó bá ọmọ kékeré ọkùnrin sùn ó dó azan àkọ́kọ́ Muhammadu bàbá ẹ̀ ó bá ìyá ẹ̀ sùn lọ́ fi bí bàbá Muhammadu tú Muhammadu bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó di mélòó tìrí Muhammadu jí kẹ́tẹ́kẹ́tẹ́ ó di mélòó fọ́ Muhammadu bá Aisha sùn ní ọmọ ọdún 9 ó fẹ́ lọ́mọ ọdún 6 ó di mélòó 5 Muhammadu ó lọ jí pátá pupa ṣé máa fún ẹ lọ dáadáa ó ní Muhammadu ní á béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn. èmi náà wá ń try láti sọ fún yín pé dáadáa ó ní dáadáa bàbá yín Odùduwà Ifá tẹ̀ ń bọ̀ èmi máa dá ẹ lóhùn Ifá tẹ̀ ń bọ̀ bàbá yín Odùduwà ló ti wá níbo ni bàbá yín Odùduwà ti wá Ifá tẹ̀ ìwọ ń sìn ọmọ àlè ní Yorùbá tó ń sọ Ifá tẹ̀ ń sọ Arab ló kọ yín ní Ifá ẹni sùúrù Arab ló kọ yín ní Ifá ẹni sùúrù Adédèjì ẹni sùúrù olówó èkó olówó ẹni sùúrù Adédèjì Arab ló kọ ìtàn yín ẹni sùúrù ẹmú ìwé ìtàn olówó èkó ẹni sùúrù olówó èkó ẹni sùúrù ẹni sùúrù olówó èkó ẹni sùúrù ẹmú ìwé ìtàn Yorùbá kan wá. agbọ́ Mr. ẹni sùúrù Mr. Rahman ẹ jẹ́ kí mi bí yín léèrè question kan tẹ́rí nílẹ̀ Yorùbá wàláhì mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra nínú wípé country ń develop kó tó di wípé ẹ̀sìn dé ilẹ̀ Yorùbá ń develop kí la fi ń develop báwo ni wọ́n ṣe ṣe àdá ẹ̀sìn dé ilẹ̀ Yorùbá ń develop kí la fi ń develop báwo ni wọ́n ṣe ṣe àdá ṣé Arab ló má dá wa fún wa ni báwo ni wọ́n ṣe ṣe ọkọ́ ṣé Arab ló mọ́kọ́ wa fún wa gbogbo àwọn ewé tí à ń lò nílẹ̀ Yorùbá ṣé Arab ló wá bá wa sọ lórúkọ ni Ifá ló sọ lórúkọ that is number 4 ẹ ọkọ gbà yín ẹ wá ní sùúrù ok ẹni sùúrù báwo ẹ wá ní sùúrù ọmọ ọ̀gbẹ́ni Yorùbá ẹni sùúrù ẹ má bẹni sọ̀rọ̀ nǹkan mọ́ ẹ má bá sọ̀rọ̀ nǹkan ẹ jẹ́ ká sọ nǹkan tó lọ ọ̀gbẹ́ni Yorùbá ẹ jẹ́ ká sọ nǹkan fẹ́ni tó lọ ẹni ṣiṣẹ́ mọ̀ pé àwọn òyìnbó ń sìn nǹkan tí àwọn bàbá tiwa ti ṣe láyé ìgbà yẹn àwọn òyìnbó yẹ̀ṣẹ̀ ṣe ń sìn ni àwọn bàbá tiwa sáyẹ́ǹsì wọn fi ṣe bullet proof tó jẹ́ pé kò sí bí nǹkan yẹn ṣe lè tó iron ni kò lè wọlé sí ẹ lára wọn ò lè yẹn bọ́n kó wọlé àwọn bàbá wa ti ṣe nǹkan oríṣiríṣi tí àìsàn bá ń ṣe èèyàn àwọn bàbá wa ti ṣe tó di pé wọ́n mọ dókítà dé tí sáyẹ́ǹsì tó délẹ̀ wà làwọn bàbá wa ti mọ nípa sáyẹ́ǹsì tí orí bá ń fọ́yàn wọ́n ní nǹkan tó máa fi ṣe bí èèyàn fẹ́ kó dákú ni wọ́n ní wọ́n yìí máa dá padà Arab tí ẹni ẹ̀hún bọ̀bọ̀ Ramoni ọmọ àlè yìí tó ń tẹ̀lé Arab tí invent nǹkan ẹyọ kan di bá ṣe ń sọ̀rọ̀ báyìí gbogbo ayé wọn bójò ṣe ń rọ̀ gan àwọn òyìnbó ló bá wọn ṣe tó máa tẹ drone lọ sókè tójò fi ń rọ̀ àwọn bàbá ti wá sáyẹ́ǹsì wọn a lè pe òjò kójò rọ̀ nsìn a lè mú òjò so ẹni tó jẹ́ Ramoni tó jẹ́ ọmọ àlè yìí tó lọ lo Adédèjì wá yìí tẹ bá wò bó ṣe wà yìí ọmọ Fúlàní ni tí wọ́n bí sílẹ̀ Yorùbá kò lè sọ nǹkan dáadáa táwọn bàbá ẹ̀ ṣe ó dẹ̀ ń pariwo àràbù èyí kéwú náà kò mọ̀ a ní kó ka alif àti a kò mọ̀ kàtìkàtì ló ń wí lẹ́nu ìwọ tó lè ka alif lágbọ̀dọ̀ tí wà ń bí látàárọ̀ kò sọ àyà ẹyọ kan ìwọ yẹn ló wá ń sọ̀rọ̀ àṣàkànbí ti sùn ní kó jábọ́lẹ̀ kó gbẹ́ lómi bá mi pe àkànbí àríbá bàbá náà àkànbí náà. ẹni tí ò lè ka alif àti a báyìí kan mú wa ṣeré ni kí làwọn babaláwa ṣe èdè Yorùbá tó ń sọ ṣé èdè Allah ni òun kílèmù pé Yorùbá pé àti sáájú to bring evidence olódo olè ka alif àti a ẹ nígbà tó ń ka alif àti a ẹ ó gbọ́ lẹ́nu alif àti a bá bí ibu ó ń gbọ́ lòun kò ká tán gan aṣàánú ẹ̀ ni
ṣé ẹ béèrè pé ó ṣe máa jẹ́ orúkọ Arab ó ṣe lọ gbèlú Arab ó dẹ̀ wà ní UK máa jẹ́ orúkọ Arab ó ṣe lọ gbèlú Arab ó dẹ̀ wà ní UK irú wọn báyìí sìn wọn ò lè accept ṣẹ̀ríà lọ bó ṣe wà yìí. olówó èkó tí ò bá ń ṣe pé alábòsí ni Mr. Neymar Abdul lórúkọ Abdul ní kẹ́mà pé Abdul lórúkọ alábòsí ni eléyìí ò lè jẹ́ family ọba bó ṣe wà yìí. ìdí tẹ́ni ṣe jẹ́ alábòsí ni pé òun gbé ní England ní UK ilẹ̀ àwọn kèfèrí àwọn kùfàr ilẹ̀ àwọn kùfàr òun sọ èdè Yorùbá èdè àwọn kùfàr èdè àwọn ẹlẹ́bọ ó lọ Saudi Arabia ó lọ Afghanistan ilẹ̀ àwọn Arabu tó jẹ́ pé ilẹ̀ mímọ́ ni ó lọ bẹ̀. kò lọ gbé Sudan. nígbà tó máa kúrò ní Nàìjíríà ilẹ̀ àwọn ẹlẹ́bọ ó tún gba UK lọ ilẹ̀ àwọn ẹlẹ́bọ mi tí ó máa ṣe palábòsí from Nigeria yẹn wáyé tí wò ó ṣe gba Saudi lọ àbí kò gba Baghdad olówó èkó pe Àkànbí lórí fóònù. kò lè gbé Saudi ó kì í jẹ́ lọ pé Àkànbí. ó kàn mú wa ṣe ó kàn gaslight wa ni now. bẹ́ẹ̀ ṣe máa mọ àwọn akóṣilétà náà nìyẹn ó ti bọ́lẹ̀ ẹni yẹn ti já bọ́lẹ̀. ó ti bọ́lẹ̀ ó dẹ̀ ń sọ pé kí ni Yorùbá ṣe ó dẹ̀ ń sọ èdè wọn lẹ́nu ó dẹ̀ ń jẹ́ orúkọ wọn Adédèjì ṣé Adédèjì jẹ́ orúkọ Saudi Arabia ni àbí kí ló máa ń ṣe àwọn ẹranko yìí ná. kó tiẹ̀ lọ Sudan tàbí kó lọ Afghanistan Somalia wà níbẹ̀ kó lọ bẹ̀ yẹn kó wọ́n á tètè bẹ̀ wọ́n á tètè bẹ̀ orí ẹ̀. gbogbo àwọn claim tó ti ń claim àbọ̀yìnbọ̀ yìí ṣe gbogbo àwọn claim tó ti ń claim pé ẹ fúlò rè fún Kẹ́mi Ọlọ́gùn gbẹtẹlẹ yìí pé ọ̀kadà yẹn gbà ọkọ̀kan yẹn balẹ̀ ẹ̀kú ètò ẹ̀kọ́ àtàárọ̀ ẹ máa mọ̀ ṣe ọpọlọ yóò dẹ̀ níjọba apá yóò ní ká gbogbo wa o àwọn tó láyé àwọn tó nílò odu àwọn máa gbà fún wa ní ẹ̀kú ètò mo ń gbádùn yín gan olówó èkó ẹ ní dààmú láyé yín o ṣe rí mo lọ́rọ̀ púpọ̀ mo yìí níbèrè kan tí mo fẹ́ béèrè lọ sílẹ̀ bọ̀ mo kàn fẹ́ ṣàlàyé nǹkan kan nípa ohun tó ṣẹlẹ̀ nídùú ìdílé ti tèmi ni o lọ́wọ́ mi yé because